Africa Content TV. Títí tí àìsàn fi wọlé ọlọ́run sùn ni màmá mi fi ń ṣe ara ẹ̀. Ó ra ayé gbé fún mi àtàrà sí fún mi. Ìkọ́ni náà ni ìyẹn tí wọ́n náà ṣe fún mi. Mo ti wá rí ìṣọ̀wà ìmọ̀ ní tọ́kọ́ náà fún ẹ̀. Mo lè ṣe ìlérí pé ẹrù tí ìyá yẹn dì gbogbo ẹni lọ́wọ́ ní ìlú kíkẹ́ ní wọn kò lè àwọn tó wá ṣe pẹ̀lẹ́ gbogbo tí màá náà ti dẹ̀ sí abiyamọ gbogbo ẹni tó máa ṣe é lọ́nà tó máa tú palẹ̀ àwọn agbára lọ. lẹ́yìn tó yà wọ́n ní ìdókòwò ní sọ ẹ́ dìdà nílà. máa rántí nǹkan tí sọ fún ẹ lẹ́yìn ní màmá ẹ ti di ẹrù kan ó lè ti gbé síbi tí ó yẹ kí èèyàn gbẹ́rù sí bó ṣe wá lọ yìí gbogbo ẹ̀dá tí ó máa ṣe é lọ́nà tó máa bẹ́ẹ̀ tú ẹrù yẹn palẹ̀ ọlọ́run á fi agbára lọ́wọ́ ọlọ́run àjẹkùn ọmọ ọlọ́run. ìkejì ẹni tó lọ́n bá mi ṣe oore fún ni ló máa lọ lásìkò oṣù àánú. Ṣé gbogbo èèyàn ló lórí ọ̀fẹ́ ló pọ̀ tó máa ń tọrọ ẹ̀ pé àsìkò tó wà wọn káwọn lọ ọlọ́run wa ló mọ ìgbà àkókò ṣùgbọ́n ìyá tó bí ẹlọ́wọ̀n ẹ̀rọ ṣe ó sì ẹ́ dé ibi tí ẹ̀kọ́ ti ní ìgbà ó sì ẹ́ kọjá gbòdè ẹ̀kọ́ òun gbòdè rẹ bọ́ sínú ibú àlàáfíà tó wá kù tí wọn náà máa fi lọ ilé títí di ogbó òní múnú ìlera. Ká sọ pé gbogbo ìyà àti ìdààmú tó yẹ kó rí ìyá yẹn ti fara ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n má gbàgbé ẹrù tí ìyá yẹn di aṣọ abiyamọ ó sì ti gbélé àwọn kan lọ́wọ́ àwọn tó gbélé lọ́wọ́ yẹn ẹlẹ́dàá ẹ̀rù ní ìgbàlówó gbogbo iná ọlọ́run àtúntò tó àwọn àgbẹ̀yìn arúgbó wọn àwọn bá ṣe dárúgbó wọn jẹ inú lágbàá ajá káwa náà ká lè jẹ inú wọn. Súlẹ̀ nǹkan ó ń lọ́mọ́ ládà yìí náà wọ́n ṣe lásán fún wọn fún un náà. Ẹ ti pẹ́ ẹ̀yìn àti kéde wọn.